ọmọ òmùroko olúgbó ọjà kan yọkùn títí kí ọmọ mọ̀dá fi mọ́ o ọmọ Kẹ́hìndé wọ́ta yọjà rẹ o ọ̀yà yíyẹ o. Ugbó ìdí kí ọmọ òmùroko olúgbó ọjà kan yọkùn títí kí ọmọ mọ̀dá fi mọ́ o ọmọ Kẹ́hìndé wọ́ta yọjà rẹ o ọ̀yà yíyẹ o. Ọdọọdún lè láìsọ lógúnlógún o lọ́gbọ̀n o Kẹ́hìndé wàá tẹ̀lé pa nínú àlàáfíà ọ̀ra dídùn dúlé olóyin wẹ́mẹ̀ àmọ́ kóró ìní. Ugbó ìdí kí ọmọ òmùroko olúgbó ọjà kan yọkùn títí kí ọmọ mọ̀dá fi mọ́ o ọmọ Kẹ́hìndé wọ́ta yọjà rẹ o ọ̀yà yíyẹ o. Ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún òbóyin tí mọ́ tirẹ̀ nínú afárá táfẹ́ mọ̀jò ń mọ̀ tiẹ̀ ní sàtẹ́kọ̀ọ́ pàápàá ń mọ̀ tiẹ̀ nínú ewé ìran. Òní ọjọ́ ìkẹfà oṣù kínní ọdún ńlá bí olóríire aláyèrè aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ Kẹ́hìndé aya Olúbùnmọ̀ sílẹ̀ ayé bí. Ọmọ Kẹ́hìndé dákú mọ́ dá gọ́jọ́gọ́jọ́ tó rọ́dún rẹ̀ lóde ìwọ ló lò ní o dákú wọ bàtà ìjó mọ́ bọ̀ nígbà gbèdé. Ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n èjìrẹ́ ara ìṣòkùn ẹ̀dùn jọ bí ọmọ ẹ̀dùn tí ṣeré orí igi òbẹ́kìṣì pẹ́kẹ́ṣọ́ o tí wọ́n bẹ́ sílẹ̀ alákìsà wọ́n bẹ́ sílẹ̀ alákìsà ó bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà tó nígbà aṣọ. Wíníwíní lójú orogún o èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èjì ń bá bí ń bayọ̀ olóríire ní bẹ́dùn. Ọ̀kan ṣoṣo ni mo bèrè èjì ló wọlé tọ̀ mí wá gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀balẹ̀ bàbá tí ń gbàkúnlẹ̀ ìyá tó bí lọ́mọ. Bùnmi kí n bá ọ̀rẹ́ lé o kìmí kí n padà lẹ́yìn rẹ̀. Èjì rẹ̀ rílé olówó nílẹ̀ wọn ò lọ wọ́n rílé ọlọ́lá nílẹ̀ wọn ò lọ wọ́n wá wọlé òtòṣì wọ́n sọ wọ́n dọlọ́rọ̀ rẹpẹtẹ. Èjì rẹ̀ dákun mọ́ bọ̀ lọ́dọ̀ mi kémi náà ó dó lówó kí n dọlọ́rọ̀ rẹpẹtẹ. Ọkọ rẹ̀ ló rán mi wá bí o Prince Adéyínká Olúbùnmọ̀ òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní Àlàmọ̀kẹ́ ó ní dákun wá bá mi kí obìnrin rere ó ní olùrànlọ́wọ́ tọ́lọ́run ọba fi fún mi nínú ayé mi. Ó nítorí Kẹ́hìndé lòdòdó ẹlẹ́rìí dòdò tí kò dòre mí dòdò mi re ló kan àyà mi. Ó ní gbogbo ènìyàn ló mọ ọmọ Kẹ́hìndé ló nínú re ó nítorí bó ti dára nílé ó ló sì tún wòye láwùjọ ó ní dákun báǹkì ìkórè rẹ̀ owó. Ọlọ́jọ́ ìbí òní mọ́ gbọ́ dídùn ẹnu mi Kẹ́hìndé aya Olúbùnmọ̀ tó ní Babcan Ventures ó ti ìyágbéra nílẹ̀ káwárẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Èmi fẹ́ kì í ọbẹ̀ ológun ẹrú o má kì í ọbẹ̀ oníwọ̀fà ọgbọ̀n n wo kì í ọbẹ̀ ológun kẹ́kẹ́ má sì tún kì í ọbẹ̀ ọlọ́gbọ̀n àbájá. OYE-EKITI níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ọlọ́yẹ̀ ègbò ọmọ aṣọ́rò ṣìkú etítù sí ọmọ aṣọ́rò olùgbé ekule ìjà ọmọ aṣọ́rò olùgbé egígun ìhárí ọmọ aṣọ́rò olùgbé egígun ìwọ́wé ọlíbámọ́ olígbègbè kẹtàṣọ yíká ọ̀rùn kẹgbọ́ lọ́yẹ̀ ègbò àlọ́ ọmọ ọlọ́lá ọlá ọmọ olùfẹ́ ọ̀ní ọmọ ọlọ́yẹ̀ kẹ̀ ìtọ́nà ọ̀sìn gangan kọ́ ọlọ́yẹ̀ mú gbógede yàn ni àmúgbó èyí àsìrà ọmọ ajísùn àjèrè ní ajíbíjọ́ kètè dára bí ègbì ọmọ eléyìí kúlẹ̀ àdéwúre kàn yàṣọ àrèṣà òkè jẹ́mìlà kémi àríbí tolúlé kàn bá dàbí tolúlé ayọ̀ ọ̀làdé bí tẹ̀rẹ̀ ọmọ aláìdè àjígbá bébí ni wọ́n kò kì ilẹ̀ àwọn bàbá rẹ̀. Aya Prince Adéyínká Olúbùnmọ̀ ó tún sí ìyá kí n bá ọdẹ lé ọkọ rẹ̀.
pépé ọkùn dẹrùn látètèrú ibùdó ọmọ apẹja yanja ọmọ apẹja mọ́jìṣí ọmọ apẹja mẹ́bíbù ẹja tani ọrẹ èyí tójú ríro kọ́ ìṣìdálẹ̀ ibi tí wọ́n ní àbọ̀ ọmọ pé nílé ọkọ rẹ ni àṣeyí ṣàmọ́dún o olórúkọ lọ́rùn ọba Kẹ́hìndé aya Olúbùnmọ̀ tó ní Bamcan Ventures owó tẹ́lẹ̀ yípa o nínú àṣẹ ìrọ̀rùn torí ọdọọdún ìlà àárọ̀ yẹ ọdọọdún ìlà àárọ̀ òru àṣẹ Ọlọ́run Olódùmarè ni ọdún kan ò wá níjọ kámọ́ṣe ìrọ́mọbì lórí àtẹ ò wá ní báwọn nájà wẹ́rẹ́wẹ́rẹ́ o Kẹ́hìndé ò ní báwọn nájà wàràwàrà torí ẹnìkan kì í káṣí láì gbó nínú ààyè mi látọjọ́ tọ́lọ́run ọba ti buyọ̀ ọjà òkun kò sún àdùn rẹ̀ lórí o adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ lọ́rùn ọba ààyè rẹ̀ nílé Adéyínká Olúbùnmọ̀ kò mọ̀ ní ṣòfò ẹ ọjọ́ bára yín kalẹ̀ láṣà àdáni wáyé kò wá sí bọ́ọ̀ ti pẹ́ láyé tó ọmọ ní fàìsàn ló gbà torí pírí 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 lológójì ẹnìkan kì í bókùnrin ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kókókó lára ọ̀tá lé.